ẹ̀yin òbí ẹ̀wọ̀n mọ báwọn ọmọ tẹ́ ẹ bí sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ sàn Yorùbá ní máa ń dàbí ìsọkúsọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ọmọ yín náà ń complain fún yín o. alágbèrè lọ́kọ mi kì í rí anything under skirt bí ṣe ń lọ from one place to the other ní ohun àtobìnrin ni ó jẹ owú ni wọn ò ti torí ti ẹnìkan dákú ọmọ mi ìkan ló ti kó yọ̀nù rè bọ́n lé. sẹ́yìn náà wo kọ́kọ́rọ́ alátẹ tí wọ́n sọ recently ẹni tó pera rẹ̀ ń dókítà tí sì ń rè ń bá ẹni tí ń ṣàìsàn tán gbé wá sílé ìwòsàn tí sì ń rè bá a sùn. gbogbo ẹ̀ náà kọ́ lógun ayé o. ogun àfọwọ́fà ń bẹ́ẹ̀ ogun àìlèmára dúró ń bẹ́ẹ̀ ogun ojú kòkòrò ń bẹ́ẹ̀ lóríṣiríṣi ni ìtò ń kálukú ní òmò tiẹ̀. ó tó tí àwọn ìyàwó àwọn ọmọ yín bá ń pè yín tán bá ń sọ fún yín ẹ mọ̀ mọ́ lérò pọ́n ń jowú ni o. torí irú nǹkan báyìí ni torí ó ti mú ọkùnrin míì lára débi wípé tó bá tó àkókò tó yẹ kó ṣe ìranu rẹ̀ tí àbí tí ò bá tí ì rí ṣe báyìí ẹ ní available kínní ni. ìdínú tẹ́ fi rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ara rẹ̀ máa ń le sọ́mọ kékeré, ara rẹ̀ máa ń le sọ́mọ bíbí inú rẹ̀, ara rẹ̀ máa ń le sí ẹni ọmọ tán gbé wá fẹ́. oríṣiríṣi ibi ṣe ń ṣẹlẹ̀ nu. gbogbo nǹkan náà kọ́ lẹ́ mọ táàgì ogun ayé. ṣé nígbà tí ìyàwó ọmọ yín ń pè tí ń fẹjọ́ sùn yìí ṣe é take it serious? ẹ mọ lérò wípé wọ́n ṣe ń ṣe ní ìsìn inú báyé sì ṣe ń ṣe nù. so báyé bá ń ṣe wí ọsọ yẹ kọ́ ọmọ yín mọ̀ ṣe náà gbọ̀nàgbọ̀n sàn kiri. eléyìí ti kẹku ẹ̀ ní ìsìn. lédì yẹn ni wọ́n gbé òun lọ. ó ní ẹni tí máa ń dúró tí ń tó jọ́ rẹ̀ hùn àwọn ń ṣe TP lọ́wọ́ ni ó ti lọ skul tiẹ̀. ó ní máa yìí sì wá bá wípé abẹ́rẹ́ táwọn máa fún pé dókítà lòun o abẹ́rẹ́ táwọn máa fóun abẹ́rẹ́ yẹn le o. ó lóun ní ẹjẹ́kọ́rẹ́ mi dé kẹ́ ẹ tó fún mi ní abẹ́rẹ́ tẹ́ fẹ́ fún mi. ó lóyìn sísì wípé kóun ó fún un. ó ní kó tó sọ̀rọ̀ jágan tiẹ̀ ti pass drip sí òun lára wọ́n ti pass injection yẹn sí òun lára. àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ó sì lọ bá ọmọ ọlọ́mọ sùn. ọmọ yẹn wá ní òun sàmọ̀ ní ẹmọ̀ tán bá fún yàn bóyá bí oògùn oorun àbí kinní yóò mọ níran wípé nǹkan kan ń ṣẹlẹ̀ bọ̀ kò ní mọ tó ń ṣẹlẹ̀ yẹn yóò mọ dàbí àlá lójú rẹ̀. èmi ni tí ń tòótọ́ wọ́n sà bá sùn ó wá bá sùn nú ẹjẹ́ ń gé kéékèèké kẹ́lẹ̀ wò.